àṣẹ 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 káàkiri ìlú Èkó lọ ní àǹfààní láti bá àwọn àgbègbè ìlú Èkó ṣe púpọ̀ nígbà wọn ṣe ní Ìdìmọ̀ níbi ọ̀tún Ààrẹ Ọ̀nà Kakanfò wọn ṣe ní Ìsọ̀lọ̀ níjẹ́ Fáṣọ̀run. Àjàní àbíjú ọba tí mo láre ra.
kọ́ máma ká. Bàbá wa làdìsá. Bàbá wa làdìsá. Ẹni bá fojú dọ̀ba. Ẹni bá fojú dọ̀ba wa. Ẹni bá fojú dọ̀ba wa. Ẹni bá fojú dọ̀ba wa. Alọ́ba lẹ́bẹ̀ẹ́dì sẹ́mi omi àgbàdì ọ̀pọ̀ láwálé. Adéhẹ́rí o, ọ̀làsàn méjì ta yìgìyìgì ta ni ọ̀làsàn méjì tí ó ṣẹra. Adéhẹ́rí ẹlẹ́ẹ̀kẹta. Agbójúlẹ́gbẹ̀ ọmọ alájọ ogun. Ó sọ pé ní ilé ọ̀pọ̀ ayaba ó sọ pé ní ìgboro. Ó sàtẹ̀ dọ́jà. Ó sọ ní àgbọ̀nì méjì ọmọ Adéhẹ́rí. Ẹnu gòkè òmìnir. Àjàní ni yóò gbìjà wáyé. Àṣepẹ̀lẹ́ ọmọ alájọ òní Àjàní o. Bàbá wa gbà Abdul Gani ọlọ́run kọ́ bá dẹ̀lẹ̀ fún wa. Àsìkò náà láti rí àwọn àpẹẹrẹ wípé àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ìlú yìí táwọn wò wípé ṣẹ́gun ni kinní yìí ni. Táwọn wò wípé bóò ló ṣe rí Ìṣẹ́yìn nínú ìtàn. Ìlú tó ṣáájú ni. Ìlú tó lógo ni, ìlú ńlá ni, kí ló wá dé tó yẹ sí pé gbogbo àwọn nǹkan tá à ń béèrè nínú ìlú yìí tí ò tí tẹ̀ wá lọ́wọ́ kí ló jẹ́ orí bẹ́ẹ̀. Àmọ́ lásìkò bàbá wa Abdul Gani Ajínẹsẹ̀ ọlọ́run wa bẹ̀rẹ̀ sí tú àwọn ènìyàn lẹ́yọ kọ̀ọ̀kan ń tú díẹ̀díẹ̀. Àmọ́ jímọ̀ tí ọba di asádà mi sì láti mọ̀ nígbà tí bàbá wa àgbà jírọ tútù ó kọ́ wá tún ro àwọn. Gbogbo tí wọn ò tí ì sáìn fún wa tẹ́lẹ̀ lọ́lọ́ bá bẹ̀rẹ̀ sí sáìn ẹ̀. LAUTECH University à ń gbọ́ létí ni pé ṣé kí ní ìyá bọ̀ sí àbí òní bọ́ sí. Àmọ́ lásìkò tí bàbá wa jírọ tútù tí wọ́n sọ̀kalẹ̀ ọlọ́run wa ní lásìkò àjírọ tútù yìí ìlú yìí mo fẹ́ kó tẹ̀síwájú mo fẹ́ kó kú níbi tó ti wà tẹ́lẹ̀. Oko ẹ̀yìn tí wọ́n fi sí mo fẹ́ kó wà ní nọ́mbà 1 padà. Ọlọ́run wa ní LAUTECH yẹn á sáyìn rẹ̀ fún yóò sì ti dòun. Lẹ́yìn tí LAUTECH yìí nínú oore tuntun tọ́lọ́run ń ṣe fún wa nínú ìlú yìí tí ó ṣẹlẹ̀ tẹ́lẹ̀. Òun náà ní wípé rédíò station gbogbo àwọn ìlú tó yẹ sí wípé wọn ò lóko tó Ìṣẹ́yìn. Ìní wọ́n ti ní kódà tí èsè méjì tí èsè mẹ́ta. Inú nǹkan táwa tá a jọ máa kọ ìlú tó yẹ sí pé a máa gbẹ̀ngbẹ́ fún náà ni pé gbogbo ń tó bá jẹ́ nǹkan tó lè máyé dẹrùn ó yẹ kó máa wà nínú ìlú. Ọlọ́run wá ṣèké ní ó ṣèkejì lásìkò bàbá wa jírọ tútù náà ní ìjà ṣe kábíyèsí. Ọ̀rọ̀ tún ti tán síbẹ̀ nínú tí máa ń mú kí ayé ọmọ wò wípé ìlú yìí ti kú òní fíléèjì ó sì ti kú òní táwọn kódà ó ti di city. Ẹ wo AC mall. Àwọn gbogbo àwọn ìlú tí ò lóko tó wa tí wọn fáṣọ tó wa